Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ò dùn bí? Ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá Nation, òun náà ló lè ṣe. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. Gbogbo ọmọ Yorùbá, àní ẹ máa jó, ẹ máa yọ̀. Elédùmarè ti ṣohun ọ̀tun. Àti ilẹ̀ làwa ti ń pariwo wípé ẹnikẹ́ni tó bá ní pé òun fẹ́ dá iṣẹ́ tí Elédùmarè tó ti fi ọwọ́ sí, tó bá fẹ́ dá dúró, ẹnikẹ́ni náà ó máa bá lọ ni. Buhari ti kú, gbogbo wa náà la ti gbọ́ bó ṣe ń lọ. Lẹ́yìn tí Buhari ṣe gbogbo nǹkan tó ṣe, ó balé jẹ́, ó ba ọ̀nà jẹ́. Ó balé jẹ́, ó ba ọ̀nà jẹ́. Àṣé gbogbo nǹkan tí Buhari ṣe yìí, àṣé òun gan mọ̀ sí. Àṣé òun gan mọ̀ pé gbogbo nǹkan tóun ṣe, nǹkan tí ò dáa ni. Kí ló wá dé tó fi jẹ́ wípé kò tètè jáde kó sọ fún gbogbo wọn wípé ẹ fi olóyè Sunday Igboho lẹ̀, ẹ jẹ́ kó wà lálàáfíà. Kí ló dé tó yẹ sọ pé kán rìlíìsì Nnamdi Kanu kóun náà wà lálàáfíà? Ara nǹkan tá à ń sọ rèé. Lọ́wọ́ yìí, ibi tá à ń lọ rèé o. Aisha Buhari ti jáde o. Bẹ́ẹ̀ ni, Aisha Buhari ó ti jáde. Ó ti ní pé torí Ọlọ́run, pé gbogbo ọmọ Nàìjíríà, nǹkan tí Buhari sọ fún mi rèé o. Buhari ti sọ fún mi kó tó kú o. Ó ti lahùn, ó ti sọ oríṣiríṣi. Ó ní Buhari sọ fún mi wípé kí n bá òun bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà o. Pé in case tóun bá kú síwájú òun, pé nǹkan tí Buhari sọ ni pé kóun bá òun bẹ gbogbo ọmọ Nàìjíríà nítorí òun ti ṣẹ ọmọ Nàìjíríà. Ó ti yé yín báyìí. Àwọn èèyàn wá ní pé ìgbà yìí láàárọ̀, ìgbà yìí láàárọ̀, ṣé Buhari ò mọ̀ wípé nǹkan tóun ṣe ò dáa tẹ́lẹ̀, tó ba gbogbo ilé jẹ́, tó pa àwọn èèyàn lóríṣiríṣi, tó fìyà jẹ gbogbo ọmọ ìlú? So ìgbà yìí láàárọ̀, àwọn èèyàn ní pé it's too late o. Oríṣiríṣi là ń gbọ́ lórí ọ̀rọ̀ yìí. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ o. Ẹ jẹ́ n kà á fún yín kẹ́yìn náà gbọ́ bó ṣe ń lọ. Aisha Buhari emotional plea. She says, and I quote, "My husband asked me to beg Nigerians for forgiveness before his death. In a deeply moving revelation, Aisha Buhari, wife of late former President Muhammadu Buhari, has shared her husband's final wish, a public request for forgiveness from Nigerians. According to Aisha, Buhari repeatedly asked her to convey his message if he passed before her. He always reminded me he was only human, capable of both good and mistakes." Ṣé gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn báyìí? Ó ní pé Buhari ti sọ fún òun pé kóun bẹ gbogbo ọmọ Nàìjíríà o, tóun bá kú síwájú òun. Then ó wá sọ pé èèyàn ẹlẹ́ran ara lòun o, pé òun ò perfect, pé èèyàn ẹlẹ́ran ara lòun, pé kí gbogbo ọmọ ìlú kí wọ́n mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara lòun o, pé kò ṣe gbogbo nǹkan lòun máa perfect lé lórí, kí wọ́n dáríjì òun in case tóun bá kú síwájú Aisha. Ẹ jẹ́ n continue. Standing before the nation, Aisha tearfully appealed, "I am here today begging all Nigerians to please forgive him before he is finally laid to rest." Wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà. Aisha wá jáde, ó ní pé torí Ọlọ́run, ẹ tètè bá mi dáríjì Buhari o, kí wọ́n tó gbé sin. Kí wọ́n tó gbé sin. Ẹ bá wa dáríjì nítorí pé nǹkan tó sọ lẹ̀ rèé o, pé tóun bá kú o, pé kó bá òun bẹ gbogbo ọmọ Nàìjíríà kan dáríjì òun. Ó mà ṣe o. Her words has stirred emotions across the country, opening fresh conversation about Buhari's legacy and then leadership. How are Nigerians responding to this final message?
what were the key moments of Buhari's time in office. Now wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ni lẹ́yìn tí ó ti sọ gbogbo eléyìí kí ni gbogbo ọmọ Nàìjíríà kí ló wá ń sọ nípa gbogbo nǹkan tí Buhari ti sọ́lẹ̀ yìí tíyàwó ẹ̀ wá ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ bá mi dáríjì o, nǹkan tó sọ rèé o, kí wá ní àwọn ọmọ Nàìjíríà ń sọ nípa ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí comment section ká lọ gbọ́ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń sọ nípa ẹ̀. According to Babalola Stephen Onitolu, ó ní well, your husband never offends anybody. He did what he has to do and then let him contend with his God thereafter. Ó ní eléyìí ni pé kò ṣe anybody o, pé ṣùgbọ́n nǹkan tó fẹ́ ṣe nǹkan tó wà lọ́kàn ẹ̀ ló ṣe pé kóun àti Ọlọ́run kí wọ́n jọ lọ máa settle ẹ̀ lọ́rùn, pé kó lọ máa ṣàlàyé gbogbo nǹkan burúkú tó ṣe kóun àti Ọlọ́run jọ settle ẹ̀. Ó mà ṣe o. According to Azuzu, he say really big comedy we have here. Which dead Buhari apologized? The first or the last one? All this fake drama is to exit the last Buhari to move to his country to enjoy his loot and then finally close the episode. Okay, eléyìí náà ti sọ oríṣiríṣi o. Ó ní pé ṣé Buhari tó ti kú ti pẹ́ ni àbí tí tẹ́ ń parọ́ fún wa pé òun ni Buhari, pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ni pé nǹkan tẹ́ ń try àti ṣe ni pé kí gbogbo wa lè mọ́kàn kúrò níbẹ̀, then eléyìí tẹ́ lò as fake kó lè máa lọ máa ná gbogbo owó tí ó ti jẹ lórí Nàìjíríà. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni o, oríṣiríṣi là ń gbọ́ lórí eléyìí. According to Ogbonna, he say after causing hardship because of his greed for power, ó ní wèrè ni, ó fi wèrè parí ẹ̀, wèrè. Okay. Daniel Bello says, woman, you just exposed the truth that said the real Buhari died long time ago. If not, he is really Buhari that I know. If not, the real Buhari that I know would have asked for forgiveness for himself long time ago. Eléyìí lágbára. Nǹkan tẹ́ni try àti sọ́nsìn ni wípé pé Aisha Buhari lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wá fi hàn wípé irọ́ ni gbogbo nǹkan tẹ́ ń pa pé Buhari ṣẹ̀ṣẹ̀ kú ni, pé ó mean pé Buhari ti kú tipẹ́ because Buhari tóun mọ̀ ó máa ti wá tètè wá béèrè, ó tún máa bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Kábíyèsí Elédùmarè, ó ní Buhari tóun mọ̀ á ti wá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Okay. Sandra says too late because it has no meaning. Kò ní meaning mọ́ báyìí o. Yes, according to Alma, it says well, forgiveness, judgment is from God, not from people. After death, what I learned is that everything is vanity. No peace for the wicked. No picture of him in hospital and then no pictures of him after death from the so-called London hospital. Ó tán eléyìí tún ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pa pé òkè picture Buhari dà nígbà tó wà ní ilé ìwòsàn ààrí, nígbà tó tún kú ààrí tán snap ẹ̀. Ẹ̀yin ará bí irọ́ yín pọ̀, àfi kí Ọlọ́run ṣàánú wa ni o. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ, gbogbo ẹ̀ láti gbọ́. Ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ nítorí wípé gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ pẹ̀lú gbogbo nǹkan tí à ń gbọ́ àti tá à ń rí, wọ́n ní pé ọ̀gbẹ́ni yìí òun gangan òun ló dá yanpanyanrin sílẹ̀ ní gbogbo ìlú tí gbogbo ẹ ṣe rí bó ṣe rí. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ní. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa a ní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnà o. Ẹni tó bá lámà bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.